níjọ́ tí bàbá sọ pé iṣẹ́ àwọn níwájú Ọlọ́run ti tó tí gbogbo ìlú bá dájú ìjà kọ àwọn òun ènìyàn ìlú akọ́dà kí gbogbo ayé gan dájú kọ wọn. Bàbá àwọn àáfàá kan ni wọ́n bá àáfàá jẹ́ débẹ̀ kọ̀ǹfàmù lọ̀rọ̀ yẹn. Ṣé bàbá sọ tí wọ́n jáde ni níjọ́ tí ṣé Miskinu bẹ̀rẹ̀ ṣàbò ní Kíjìpá èèpùrọ̀ ni wọ́n pè wọ́n nílẹ̀ yìí. Bàbá wa ní bóyá òpùrọ̀ ni mí ni bóyá òótọ́ ni ẹ mọ̀ á ti mọ̀ báyìí. ara kó wá ti balẹ̀. èèyàn pèrè ní gáúsù àwọn èèyàn ní kéètò bẹ́ẹ̀. àṣẹ́ngbà tó pèrè àwọn gáúsù gan wọ́n ti kó onímọ̀ kọ́ mọ̀ gáúsù yẹn. ìsìn tẹ́lẹ̀ kan bá pè gáúsù tẹ́ bá pè mufti gáúsù lójú tèmi nísìnyí inú wọn ń bí mi nì ní gáúsù bá wò. kódà bẹ́ẹ̀ yẹn pé wọ́n ní gìyàsù wọ́n ti fá akọ rẹ̀ báyìí. ẹni tá à ń lébọ̀ lẹ́yìn tí ń lára wájú Jagunlabi ọkọ everybody. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n jọ jáde ńgbà kan náà àwọn nìkan ni wọ́n kùn ta. tó bá jẹ́ pé dúdú náà ni Ọlọ́run ń bẹ níbẹ̀ bẹ́lẹ̀ ta sí pé dúdú kọ́ kèé gùn tó bá wọn. ìyá kò lọ. dọ́jú bàbá sọ̀rọ̀ yẹn máa ń sọ wípé àwọn ọ̀rọ̀ kan mẹ́ta bá sọ níṣẹ́ etí àwọn èèyàn mọ̀ ṣẹ̀jẹ̀ ni. àbá tó gbé máìkì fún wa yìí. bẹ́ẹ̀ni. mo yááfì rẹ̀. yááfì wọn o. mo yááfì ẹ̀ mo yẹ ọ pé ìwọ ló bẹ́ sí. àyà kò lọ. so ìgbà tí wọ́n láwọn fún lásọ lẹ́ẹ̀kan. èmi lọ́pàá 10 ẹni tó fún lásọ ọlọ́pàá 5 nígbà wọn àrágbádá lọ́rùn ẹ̀rí. ìyá kò mọ́ lọ. wọ́n yà fún ọlọ́pàá 5 pélé nítagbára ó kanu láti rán. àfi mọ́lá style. wọ́n bùn wọn lásọ àti fìlà ó tún lówó tí wọ́n fi bọ̀ náà. aláìmoore. wọ́n sáfẹ́ káyé mọ̀ pé ayé ò yé ọ rárá. kò yẹ pẹ́ẹ́pẹ́ ni. alu kí ló ń jẹ àbáyé. alùsùnmọ́ wíkọ̀ àríkọ́lé àzìmọ́ ni. láàfà tí ó nídìí sọ̀bùnú àwẹ̀nù yìí. àfà tó jọṣẹ́. níwọ̀n tó kó jẹnẹrétọ̀ fáwọn èèyàn tí wọ́n tún gbé wá. ọ̀lẹ́ yìí. nígbà tí wọ́n tún gbé wá ìtàn tún gbé wá. ayé ò ní da alùpùpù gbogbo fírèmù tí ń bẹ nínú ilé rẹ̀ ó ju fústọ̀fù ẹ̀ lọ lóòótọ́. wàláyé. àmọ́ gbogbo fọ́tò tí ń bẹ lára fírèmù yẹn throwback gbogbo ẹ̀. subhanallah. mo ní ẹni àná lẹ́nu yìí. subhanahu. alùpùpù ló ń tiẹ̀. alùsùnmọ́wì. ilé tàánú ọ̀gá rẹ̀ sí ọ ó lọ sí wò báyìí. kọ̀wárí kọ́lé àzìmọ́ ni. aṣọ táwọn afáwọ̀ wá ṣe MC mi lónìí ẹ̀ẹ̀kejì tí ó wọ̀ ni. wàláyé ó jọrọ gìyẹn. ó sì rán sọ yẹn ẹni kó wá bá rọ́ọ̀gì. bàbá ẹ̀ wúlẹ̀ ní. ó ṣe déédéé ara wọn. wàláyé. àmọ́ tí ẹ wá jọ rọ́ọ̀gì tó ti sá. alùpùpù ló wí àbáyé tiẹ̀. alùsùnmọ́ wíkọ̀wárí kọ́lé àzìmọ́ ni. àlọ́ kí yẹn ta nìyẹn kí lẹ́yìn bàbá. mo yáfẹ́ wà láti. àti yáfẹ́ wọn náà nìyẹn. mo ti yáfẹ́ àfa. àtàmọ́tì láyé lè fàjìrì ni. so ó sì lè fèsì tá a bá ṣe tán wàá tún tọ́ra mú bomi. bẹ́ẹ̀ni a gba ẹmu gidi gan. ọ̀nà tá a fi ba tiẹ̀ jẹ́ pọ̀ gan wà ní tú gbogbo ẹ̀ tán. a fa ẹ̀yà ni. mo kí kalẹ̀ àwọn àgbàlagbà afáwa adi baba arọ́fùtù baba góga baba ní kọ̀rọ̀ nóòrò kọ̀rọ̀ wí afáwa àgbà tó ń bẹ̀lẹ́gbẹ̀ wọn baba bàtúrè afáwa mísírì àfọwọ́ni mímọ̀ tó pọ̀ afáwa àgbà tó ń bẹ̀lẹ́gbẹ̀ wọn baba mi alimiskinu billah. adamullah hayatahu. baba ní kọ̀rọ̀ ní alẹ́ àmọ́ni mo ti fẹ́ alimiskinu kí wọn ó ti tó baba ní kọ̀rọ̀ lámọ̀ ni baba ní kọ̀rọ̀ lálimiskinu billah tí wọ́n bá ní ẹ̀mí àwọn àfa mi ẹ̀yin gangan fún alára yín ẹ̀mí yín ò ní bọ́. amiina. ẹ̀mí bàbá ni yín ò tí ò rúdu rárá àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè mọ̀ bàbá tá a mọ̀ ẹ̀mí yín ò ní bọ́ ẹ̀mí bàbá ò ní bọ́ lára yín. amiina. afáwa àgbà kọlọ́nkó jaari wọn pé afáàmì tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn rọ isu zakiri. adamullah hayatahu. tẹ́nìkan kan ò ṣáájú wọn jẹ́ bẹ́ẹ̀ tó dẹ̀rù wọn bẹ́ẹ̀ àti wọlé wọn àti ṣe zikiri wọn àti kíka díwánu kọ̀sídà wọn àti sísọ̀kalẹ̀ kójọ́ tẹ́ni kankan ọlọ́run ṣàánú yín gan ẹ jẹ́wọ́ wípé ẹ̀ ṣe onízikiri lásán pọ́lọ́run gan da yín mọ̀ ẹ lóhùn tiyín táwọn èèyàn ń kọ́pì àdébàyẹ pé àfa súlè ní nísìnyí àbá tí a bá ti gbọ́ bí kankun ti mọ ní irin sàn lọ. bàbá adébọlẹ tún gbé wa lọ yìí. ọ̀yìn sì ni ẹnìkan kan ò nírú ẹ̀. tábà ara àwọn èèyàn tó máa ń ṣe sí kí lóde àti mọ̀ pé eléyìí nínú kó jọ mọ rọ̀yìs àbí kó mọ kọ́pì ẹni máa padà sí aburú sá. amiina. bàbá mi àgbà Afẹ́nifẹ́re. adamullah hayatahu. níjọ́ tí bàbá sọ pé iṣẹ́ àwọn níwájú Ọlọ́run ti tó tí gbogbo ìlú bá dájú ìjà kọ àwọn òun ènìyàn
ìlú akọ́dà kí gbogbo ayé gan dájú kọ wọn bàbá àwọn àfáà kan ni wọ́n bá àfáà jẹ́ débẹ̀ kọ̀ǹfàmù lọ̀rọ̀ yẹn ṣé bàbá sọ tí wọ́n jáde ni níjọ́ tí ṣé Miskinu bẹ̀rẹ̀ ṣàbò oníkíjìpá ìpòkùrọ̀ ni wọ́n pè wọ́n nílẹ̀ yìí bàbá wa ní bóyá òpùrọ̀ ni mí ni bóyá òótọ́ ni ẹ mọ̀ á ti mọ̀ báyìí kó wá ti balẹ̀ èèyàn pè rẹ̀ ní gáúsù àwọn èèyàn ní kéètò bẹ́ẹ̀ àṣẹ́ngbà tó pera wọn gáúsù gan wọ́n ti kó ní mọ̀ kọ́mọ gáúsù yẹn ìsìn tẹ́lẹ̀ kan bá pe gáúsù tẹ́ bá pe mufti gáúsù lójú tèmi nísìnyí inú wọn ń bí mi nì ní gáúsù bá wò kódà bẹ́ẹ̀ pé wọ́n ní gìyàsù wọ́n ti fa akọ rẹ̀ báyìí ẹni tá à ń lébọ̀ lẹ́yìn tí ń lára wájú Jagunlabi ọkọ everybody ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n jọ jáde ńgbà kan náà àwọn nìkan ni wọ́n kùn ta tó bá jẹ́ pé dúdú náà ni Ọlọ́run ń bẹ níbẹ̀ bẹ́lẹ̀ ta sí pé dúdú kọ́ kèé gùn tó bá wọn. Yakumullah. dọ́jú bàbá sọ̀rọ̀ yẹn máa ń sọ wípé àwọn ọ̀rọ̀ kan mẹ́ta bá sọ níṣẹ́ etí àwọn èèyàn mọ̀ ṣẹ̀jẹ̀ ni ìyìn tí wílẹ̀ rẹ̀ mi láàmú láwọn àyè tí wọ́n bá ti mọ iye ọ̀rọ̀ mi mọ́ nǹkan ṣe iná sọ látà fún ọ ní pé tẹ̀yìn fẹ́ níbí nìyẹn ọ̀rọ̀ tí wọ́n kọjá akákọ̀ máa àwọn ọ̀rọ̀ kan bẹ́tẹ̀ mo sọ fẹ́ nìkan mo ní gbogbo ń tá a bá ṣe ń takọ́ la lè ṣe nínú ilé tó lè gbé kúrúbánù nínú yàrá rẹ ni kẹ́ ẹ kú kílẹ̀ tó mọ́ ọmọ rẹ̀ ó kú gbogbo yín kú léra yín àmọ́ gbogbo ń tá a bá tún ṣe nínú ilé kọ́ la lè ṣe ń ta. Yakumullah. tí wọ́n lè báyàwó rẹ̀ sún ta ní ọjà ni. Káì má dán wò. ọ̀rọ̀ yẹn kọ̀ǹfàmù ni o àwọn kan ti báṣẹ́ débẹ̀ tó bá dájú ìjà kọ gbogbo olú ìlú ó sì mọ̀ nínú wọn bàbá Afẹ́nifẹ́re wà nínú téèyàn bá ti sọ̀rọ̀ kan kóhun jẹ́ nǹkan kan ẹ mọ́ kọ̀ǹdẹ́ mọ́ ẹ mọ́ èbí tá a bá lùsùn mẹ́ta fi ń mà sírí ẹ ń bá parọ́ ẹ sáwò kẹwàá wò bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èyàn sọ pé báyìí lòun ṣe tó ìwọ kọ́ ló sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe tó mọ́ ní tí wọn náà bá tó ni kò fi hàn. alùsùmùmí. mo ti kúrò níbi gan pátápátá. kò wá rí kọ́lé àzìmọ́ ni. wàláì bá mi bó ṣe rí nìyẹn wàláì bó ṣe rí nìyẹn. arimi ilaykum. àwa Suleiman. tahiyati wa salami. àfọ olórí ibú tó béèrè 50k tó fún 10k wọn yẹn fún ọ pé o tún fẹ́ gba chájìsì. arimi ilaykum tahiyati wa salami. ó rí nísìnyí pé èmi odidi lèmi ó gbà lọ́wọ́ bàbá Jinnu. odidi. àkọ́kọ́ tá àkọ́kọ́ pàdé ní láyé. awwala marra. bàbá wa ṣe kíní kan fún mi ń sè èmi dìde lọ kí wọn wọ́n ní afáyíre ìnà sọ́la níwọ̀n tó dá àmọ̀ tó ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ wá wọ́n tún mọ̀ ọ́ mọ́. Yakumullah. owó la àti ìní kó pọ̀ owó la sì kọ́kọ́ lé Ọlọ́run tó kìkì ṣáájú ni èmi wọn bẹ ní àfáà tó fẹ́ káyé ọmọ ríhùn bẹ́ẹ̀ náà ni. àyíwádà. òde mẹ́rin láti rí àwọn Jinnu sìn tí wọ́n ń pàṣẹ gbogbo ayé àfáà táyé rẹ̀ da títí wọ́n á da sínú ayé aláyé tó bá múra àwọn alágúnmú sọ pé ọ̀gá àwọn ẹlẹ́nìkan ẹni yẹn pọ̀ nínú ilé tó pọ̀ ń tà bàbá Jinnu àwọn èèyàn tí ò yanjú wọ́n gbé déwájú yóò dẹ̀ yanjú àpadà sáà burú pé ẹ mọ̀mọ̀ dọ́dọ̀ ẹ̀ mọ̀ ó ti lò ó tán ọlọ́mọ gbé báyìí láéláé lódìdí mo fẹ́ kọ́ bá mú yẹn nu báàgì yẹn ó dídí ẹ mọ̀ nà mí rárá kọ́kọ́ bẹ́ẹ̀ mi mú ẹ kọ̀ nà sẹ́mi ọmọ tí ó wàá gbowó àgbà kó ju bẹ́ẹ̀ lọ. rárá o alùkìnì ó fẹ́ wọlé ni àló dídí ní báyìí ó dídí ní èmi ò sọ yé kan ó dídí ní ó ń dà. àjọpin náà ni. wá dání. wàláyé. ọfẹ pín ẹ̀mí ẹ̀ sí méjì nìyẹn ó gbọ́dọ̀ ju tàfà yẹn lọ 20 lélẹ̀ onídìí chájìsì èmi ti dèèyàn. wàláyé. mo lówó chájìsì lọ́wọ́ olórí ibú ọwọ́ náà tó jí máa gbé mọ́tò wá ta ni yóò gbé ẹ lọ ilé. ó rẹsẹ̀ all is education ni. ọ̀nà yìí sì jìn. ẹnìkan kò gbọ́ kí nìyẹn ọmọ tí ń tẹ̀lé ó ti ń bá a sunkún sọ fún àfa rẹ kó má bẹ̀ sí àmọ́. bàbá ìkọ́wọ́ Kampala ń bì. níjọ́ tí mo ti mà àfa àlàyé fìlà owó ní orí ẹ̀ rí yóò ṣe dúró bí ilé ahéré nìyẹn fìlà orí ẹ̀ wò. ẹ wá jáná sí wọn. adáná sí wọn. oní Kampala. àníkàn bẹ yín ẹ̀ tí ẹ̀ gé ń jò ní mo ní ẹ lásídẹ̀ǹtì ni ní wọ wọn tún kúrò mi lọ́dún tí ń bọ̀. àfáwọn àgbà ẹjọ anẹ́mọ̀kọ mẹ́ kí àwọn yẹn ọ̀rọ̀ ti kẹ́lẹ́ tó àjíjà ti ń lọ o ìtẹ́jú mi ti fẹ́ kó kárí bákan lọ́ọ́ fèkì kárí. àfáwọn alálùkùránì àwọn ni wọ́n kọ́ sídi ọ̀rọ̀ àlùbáríkà fún wa bí ẹ̀ ní máa padà sí aburú. amiina. bàbá wa oon
Khalifatul Amani nílùú Òkè Òyì. adaballahu hayatahu. Níjọ́ tí o bá lọ gbà fún yàn tó bá wá débi tí àwọn ọ̀tá ẹni yẹn wà tó wá darapọ̀ mọ́ wọn ìgbà fún kọ́ ni wọ́n ń pè yẹn o. Ó dẹ̀ mọ lépa kó ga ni ò ní ga. Khalifa Òkè Òyì gbogbo bí ọ̀tá bàbá wà láwọn ọmọ wọn pẹ̀lú confidence ni. Wọ́n dẹ̀ mọ jẹ́ káyé mọ̀ nbẹ̀ ni pé ọmọ mufti là wà o. Olóògbà fún wa ó dẹ̀ débi wọ́n ti ń sọ̀rọ̀ wa wá ní àrùnkùnlá wọ́n sọ̀rọ̀ yín bìkan lánàá àmọ́ mi náà sọ torí mo fẹ́ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ ó ní jèrè pẹ̀lú wọn. Àwọn èèyàn dọ̀rọ̀ wálẹ̀ wá ní èmi náà sọ torí pé mo fẹ́ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ nípa yín. Ìwọ gangan ló lórí àwọn olórí ibú tẹjọ jókòó yẹn ẹnìkan kan ò sì ní ṣáájú sórí ibú ń bẹ àfiwọ́ nìkan. Khalifa Òkè Òyì ni tọ́lọ́n bá fúnrú èèyàn ní mùrídìí wọn bàbá èèyàn ò mọ̀ jẹ́ lọ́nbi kíbi ni kíkí la fẹ́ fi ṣe a lè fẹ́ fi ba iye ẹnìkan jẹ́ a lè ti ń bàjẹ́ bọ̀ kọ́lọ́n kó fún wa sí délẹ̀. Amina. Wọ́n nìkan àtọmọ tó mú ìwádìí jókòó sábẹ́ tẹ́ǹtì sí òsì tó sì kanopi ń bẹ̀. Ó dùn mí àfa tó jókòó tí ẹ dìde mẹ́ ẹ dìde tí ẹ má jẹ́ wọ́n kórìí búrọ̀ yìí. Sí lára wọn. Látẹ̀sẹ̀ àbánà ṣèkíyà fi muamalatin. Látẹ̀sẹ̀ àbánà ṣèkíyà fi muamalatin. Ìwọ òdo lórí ire tẹ̀lé olórí búlọ̀ ń tẹ̀lé. Fàhínà súbàtà. Kó lẹ́yìn ọmọ tẹ̀lé ganu sí. Fàhínà súbàtà hó láṣàkà kùsìránù. Òrì sábù wèrè. Ẹ̀rí kàfàlà ẹ̀rí. Ẹ̀yìn pé wọ́n ni. Ayé àbáyé ti bàjẹ́. Mo ń bọ̀ wá bẹ́ẹ̀ mi ti ṣe tán. Bàbá wa olórí. Àṣẹ bẹ̀rẹ̀ wá sí ni. Ọlọ́mọdé máa padà sí aburú. Amina. Nǹkan kan ṣẹlẹ̀ níbi mọ́lúdì bàbá ní ó lágbára gan. Pàápín ẹ̀kọ́ tí mo kọ́ mi ìjókòó yẹn ni pé ẹjẹ́ amóore káwọn tó bá sì wá lóore. Níjọ́ tí bàbá Azeem Gazi kú la mọ̀ pé Azeem Gazi ṣoore gan-an. Gbogbo ẹni tẹ́ ń retí pé ká kú. Àfáà kan ní Abdulrahman gbé àfáà kan lánàá mo ṣe bẹ́ẹ̀ dé lánàá. Àwọn wa post mi gan kódà mo pẹ́ jí bí ó wá go kan sọmọ tó jí. Àwọn post WhatsApp dẹ̀ ní kinní kan tó bá ti pẹ́ jí bẹ́ẹ̀ yẹn àwọn post mi mẹ́ ò ní rí. Àfáà kan wá pè mí lálẹ́ àná. Ó ní nígbà tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ dé táyé post tó bá jọ́ tẹ́ ẹ bá kú ńkọ́. Ìyìn tí ìdáhùn wá dá mi lóhùn ó jọ́ tẹ́ ẹ bá kú náà mọ̀ pé ayé ò tiẹ̀ gbọ́ náà tí ó pariwo gan. Mo ní jọ́ tí wọ́n bá kú ẹnìkan kan àgbọ́. Mo ní lọ kọ déètì òní lẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ dèmi náà ló pè mí. Every 12. Ìjọ́ tó o bá kú inú ilé ló kù sẹ́nìkan kan ò sì ní gbọ́. Ọrùn ni wọ́n fi mọ̀ pé o kú. Ìgbà kó olùkọ́ àgbà ló sọ̀rọ̀ àbí ó jẹ́ ọba kú sọ fáwọn ẹbí ẹ lẹ̀. Ibi táwọn àáfàá ní ẹ̀ta anúdé ìyẹn mọ́tò bẹ́ẹ̀ dè lásán kọ́kọ́ post wa. Tọ́lọ̀ ń bá dé síwájú mi nísìnyí pé nínú òkìkí àtowó mú kan ó ti fò òkìkí tọ́ mi lẹ́nu òye ìlẹ̀ sọ pé òfò òkìkí mọ́ ní sọ pé fowó kùn. Àwọn tó bá yẹ pé kò tí fún mi ní kankan owó ní ń béèrè. Àwọn ni màá béèrè. Ọ̀rọ̀ ẹnu tèmi tiẹ̀ lé gbogbo àwọn tí wọ́n lówó ńlẹ̀ yóò lè ṣàánú mi torí wáàsí mi le èmi ni mò ń ṣe wáàsí pé àwọn èèyàn ń gbé bàgá lọ sí múra wọ́n dẹ̀ wà nílẹ̀ yìí mo dẹ̀ mọ̀ àwọn bíi mẹ́ta tẹ́ o bá tún gbé bàgá lọ múra yẹn níjọ dé. Insha Allah. Bó ni wọ́n ṣe ṣàánú mi pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí òdodo ọ̀rọ̀ dẹ̀ ni àfikọ́ lòun wọlá bàbá Fúlàní bàbá Ìṣàrà kó fún mi lówó kó ṣàánú mi ni kó kọ̀ fún mi lówó ọ̀rọ̀ ẹnu mi le bàbá jí nù nǹkan ju bàbá náà gbádùn mi. Àlùbáàsì tí kí ló wá dé báyìí. Ọgbà 10,000 mọ wulẹ̀ béèrè 40 day yẹn mọ́ sọ̀bùnù ni ọlọ́gbà lọ́dọ̀ Fúlàní. Ó yá ẹ máa lọlé. Sọ̀bùnù ó ní ìdí ẹ̀. Bàbá àgbà Ìṣàrà mo lè ka ọ̀dọ́ àfà 21 tí wọ́n rí oríire lára yín. Nínú èyí tó dá 21 tèmi mọ̀ yẹn tí mo mọ̀ tó sọ fún mi. Bàbá kan sọ fún mi yẹn kó dà 100. Tí n bá mọ ẹnìkan kan láyé mo mọ Sàrújì. Àfọ òde fi bò ohun tá à ń sọ nìyẹn ibi ẹ bá ti mú náà ẹ má fi pa mọ́mọ́ ẹja yóò mọ̀ ẹni tí ń pariwo pé òun tó nǹkan kan nísìnyí àwọn tó wá fún ẹni kìíní yẹn ń kọ. Bàbá Ìṣàrà yìí pa yín lára àwọ̀ ọ̀dọ́ àfà déédéé bí bàbá Azeem Gazi ni ṣùgbọ́n ẹ̀ka ẹ̀yọ̀ká tí ń bẹ Ọlọ́run fún yín ni pé gbogbo nǹkan yín ẹni ẹlẹ́nu ní báyìí mójútó. Amina. Bàbá wàláhì ẹ̀ tí ṣàwọn èèyàn lóore bàbá Azeem Gazi wà nù sáré nsìn wọ́n wá ń wò pé sẹ́yìn olórí ibùdó àtòrí orin kú lélẹ̀. Gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń bẹ níbi èmi kọ́ ló yẹ kí n máa sọ ọ̀rọ̀ yìí fún yín
àmọ́ ẹ̀mí yín ò ní bọ́ tẹ́mi yín bá bọ́ àwọn tẹ̀lé kó ń sojú yẹn wọn ní sí nǹkan kan dọ́tà sí Maligazi kú a mọ̀ rí ẹni tí àti Maligazi fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún nígbà tí wọ́n ń bẹ láyé tí wọ́n dúró tán pé ó ní wọ sẹ́yìn tó yẹ kó wọ yẹn gbogbo tí wọ́n ní ni wọ́n ná síbẹ̀ tán ó sì ti lọ ṣe jìmọ̀ wù lálẹ́ ẹjọ́ yẹn tẹ́ẹ̀tì mọ̀ pé àwọn àfa kò sí ìbẹ̀rù ikú kankan lẹ́nu ìwà mọ́ tábà ti sẹ́ni ẹ̀rọ ló sáré tán báyìí ó ti bá tiẹ̀ lọ kí ló ti kù àwa tá kù lápò ká máa ṣe tiwa lọ wọ́n tó wà láyé bí aláìsí àti Maligazi ò sí láyé mọ́ là ń sọ̀rọ̀ wọn yìí kí ni ìwọ ó mọ̀ fi ṣẹ́kù tó ọba lọ tán mọ́ já nǹkan kan mo fẹ́ kí àwọn àgbàlagbà ni ó tó mi bàbá ìṣàrà wọ́n nípa gan ẹlòmíràn àmọ́ rí níri pé àbí ó dà yín tí ìdílé bàbá yìí sí mọ́ bí tí wọ́n bá ń gbé àmọ́ ipa nínú ayé àwọn tí wọ́n súnmọ́ wa ó ràn wá aṣòde sàrújú àwọn ìnáwó ìbínú payín ni káwá sọ pé àjẹ nínú ọlá yín sàrújú ńkọ́ bàbá mi ẹ nífẹ̀ẹ́ ròyìn sọ ẹlẹ́ni báyìí amina mo kí ọmọ ìyá mi àfáàgbà ẹṣẹ kẹrọ kí balógun ọlọmọdé báyìí torí àsìkò wọjọ tí lọ bàbá jẹ nínú afẹ èmi náà fẹ́ dúró gbọ́ ọ̀rọ̀ bàbá mi àgbà tí wọ́n bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa bàbá Sẹ́ríkì mo mọ̀ bàbá mi dáadáa mo mọ̀ wọ́n dáadáa ọlọmọdé ó bàjẹ́ fún yín láyéláyé. àmín. mo rí pé mo ṣe ń sọ̀rọ̀ látẹ̀kàn bàbá fún mi focus lórí àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ràn lílé àwọn ọ̀rọ̀ mi bẹ̀tẹ̀ pé a máa ń fẹ́ sọ tábàtò àlóde àmọ́ ojú àwọn àgbàlagbà ìtàbá ti gbójú ẹ̀kọ́ láti rí pé eléyìí àmọ́jà sọ tán nígbà àmọ́ ta fẹ́ sọ àmọ́ àmọ́ kó lórí ibú yóò pa wá kò ní tó fi dáṣà yìí wá ní dáadáa àfikún àti lẹ́nu tó pé ń wù mí gan rí pé kìlọ̀ fọ́mọ rẹ kì í sọmọ ilẹ̀ yóò á pa o ìyá kọ́ pè mí láàárọ̀ ọjọ́ kejì pé mọ́ kẹ́rù ọbọ̀ wálé bẹ́ẹ̀ni. mo ní ìlú Ìlọrin kọjá ibi tó bá ní kí gbé mọ́ gbé ibẹ̀ ní gbégbé ń gbé wọn nípa wọn jẹ́ ògbé bẹ́ẹ̀ àwọn ò ní rí nǹkan kan ṣe. lágídí gan. ibi tí Ìlọrin bá ní mọ́gbé bí tètè kú mẹ́ tó bá wá ní ibi tí gbégbé mọ́ gbogbo tó bá lóò mọ̀ yẹn mo ń sọ fẹ́ nìkan pé àfa ganu bọ̀bọ̀ ganu yẹn ó tún fi mọ bá àṣà àfa ni pé ó ti rò pé pàápín tó jẹ́ jù láyé Ìjẹ̀bú ló wà ní. n tẹ́ ń jẹ́ ń bẹ níjẹ̀bú lóòótọ́ àmọ́ bí tí wọ́n ti sọ pé mọ̀ jẹ́ ibi ló wà Ìlọrin n tó mú Mufti Lárúnù jáde pé bá a ṣe ń dáná ni wọ́n ń bomi pa ó didi ọkùnrin Ọlọ́run tọ́ba tó ní dàmọ̀ Abásùlẹ̀ ọba tó ní dàmọ̀ àwọn bàbá ìṣàrà wọ́n pamọ́ ni o ìṣàrà pọ̀ kọjá bá a ṣe ń wọ̀nyí ó didi ayé kan lójókòó yìí èmi dẹ̀ máa ń sọ kí ni kàfẹ́ yà àgbàlagbà tẹ wà ń kalẹ̀ yìí èmi ò bùkátà sí pé gbà tó bá jẹ́ pé lóòótọ́ ogun yìí tẹ wà ń kalẹ̀ yìí ẹni máa lọ ti yanjú ní tèmi fẹ́ látọ̀dọ̀ yín nìyẹn bàbá Jínù máa lọ ti yanjú sí gbogbo yín nìyẹn ó lè mí fẹ́ máa lọ ó ti yanjú Alibasity MC Albarka ògo àgbáyé. ògo àgbáyé. Allahu akbar kabira. ògo àgbáyé. ògo àgbáyé. sẹ́yìn sógo àgbáyé ni ògo àgbáyé black and shine. Allahu akbar. ọ̀rọ̀ àfáà dàbí ọ̀rọ̀ ọmọ tí ó fàìn tí wọ́n mú lọ skul ni. Ànábì. wọ́n bá fẹ́ ṣe end of the year party wọ́n bá fẹ́ ṣe drama èṣù ni wọ́n fi ṣe. bẹ́ẹ̀ni. ẹni pé àfáà náà ti ju ara wọn lẹ́ẹ̀kan tálàfà èṣù. akíbà wa wáyé kun. amadilekun yaba ní ádámà. Allah ta'budu shay. innahu lakum aduwwun mubin. kí àwọn bàbá mi tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá Sẹ́ríkì ọlọ́nkọjá rẹ̀. àmín. bàbá wáyé kun. bàbá ìmáàmù olórí ẹgbẹ́ bàbá wa ìmáàmù sẹ́nitọ̀ olórí ẹgbẹ́ bàbá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn bàbá Tàlálà àti bàbá mi bàbá wa gbà tí wọ́n jẹ́ àná wa bàbá Àlùbáríkà ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́. ẹkùn. mo wá kí ọ̀rẹ́ mi Ìṣọ̀lá ẹkùn tí kì í jẹ ẹran ìkàṣì. kò kí ń jẹ ẹran ìkàṣì àmọ́ ń jẹ bọ́gà. àti Pepsi. ó dídí ẹ̀yàn lójókòó yẹn. ẹ kú fọ́tò shoot ọjọ́. mo sọ kíní kan fẹ́ nìkan ájì rọ̀kì. mo ní àwọn tí ọlọ́run ò tí ì sọ pé sí nǹkan wọn àti wọ́n tọ́lọ́run sọ pé kì í ṣe pé ó jù wọ́n lọ o. bàbá tó bá jẹ́ ti ìgbìyànjú ni bàbá àwọn kan ya wèrè débi pé gbogbo àwọn tẹ̀rù kan ti ní ládé nísìnyí kò yẹ kí wọ́n ti ní nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ wọn. ṣùgbọ́n ìgbìyànjú ń bẹ lábẹ́ kádàrà ni tajril umuru bi asbabillah tajril umuru ala ma ọ̀dọ̀ afọ́ọ̀lọ́ ń dáre ni mo ti mọ̀ pé wọ́n ní ọjọ́ orí téèyàn máa ń dé tí fatihu gangan ó de tó ò nílò nǹkan kan mọ́. ó lọ́jọ́ orí kan tó dé tàti kìíní kan ló dé ó ní wulẹ̀ kódà ó ní wulẹ̀ sálàtì kankan mọ́ gbogbo nǹkan sì máa jẹ́ ọ̀lẹ́ kan náà ọ̀dọ̀ àfọ́ọ̀lọ́ ń dáre wo ò lè kí wa àfi kó padà lórí kọ́ mọ́ fi ń nà sọ̀ látà kí wa.
isa àfáàdì. ó ní lẹ́yìn bẹ́ẹ̀. ó ní lẹ́yìn afálùbásì ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní àfáà tí wọ́n ní mo ti ń ṣe wáàsí bọ̀ kó tó di pé ń nà sọ̀ látàrí bó ṣe rí nìyẹn o àwọn wáàsí kan dẹ̀ ti kó viral tẹ́ pé àwọn èèyàn gan jẹ ìbáraẹ̀ láti wáàsí àfáà ti ń dáná sí lọ́wọ́ ikú lè pa. ikú ò sì pa. tó ní ikú padà di òun tó ń sọ̀rọ̀. Wallahi. ó dẹ̀ ní kó padà di ẹ̀ gangan tó bì. wáàsí náà la wà náà ṣùgbọ́n ànábì ju gbogbo nǹkan lọ ni. Sallallahu alaihi wasallam. àgbàlagbà tó ń bẹ ní ìkàlẹ̀ ni mo tún kílẹ̀ kan náà bẹ́ẹ̀ èjì rẹ àlífà ọ̀bẹ àlífà lọ́tẹ̀ àbò oníkìtìpá àlífà ọ̀bẹ ni. bàbá gógá àlífà ọ̀tẹ̀ àbágógá atúnyìnkì àbágógá ọlọ́mọdé ó bàjẹ́ láyéláyé. ẹsẹ ọjọ́. abu nusra ọlọ́njẹ́ ó máa dá sí arẹwàlẹ̀ adabi iyọ̀ ọmọ ìyá mi afáwa àgbà látọ̀dọ̀ àbùkọ́ àṣàbíbùlà ọlọ́njẹ́ ó máa dá sí kálí kí lórí ká yàn nábì tẹ̀jáde. kálíkà ìsìsì kírù kàyà àbí tó fi dùn. bílàm yazal. baba sunduku aya kan bẹ ní kurantọlọ ní aliyahuma nakutimu ala afwahihim wa tukallimuna aidi ẹ pé láti àgbẹ̀sí ṣe mọ́lúdì ẹ̀gbà máìkì ń biri aya yẹn gangan yìí máa ń ṣẹlẹ̀ ń bí aliyahuma nakutimu ala afwahihim wa tukallimuna aidihim gbogbo mọ́lúdì yẹn máa ń dákẹ́ ni wa tukallimuna aidi gbogbo ẹ̀ńtẹ́ wá ṣe dáadáa fún náà máa ń sọ̀rọ̀ ń bí gbogbo ẹ̀ńtẹ́ ti fọwọ́ yín ṣe dáadáa fún rí aya ìtumọ̀ aya yẹn náà nìyẹn gbogbo àwa ń jẹ́rìí gbogbo ẹ̀ńtẹ́ ti ṣe ìmọ̀ kánú yẹn ti bọ́ọ̀lù gbogbo ẹ̀ńtẹ́ yẹn pamọ́ lọ́nà kálukú ń tún bí bàbá kọ̀rọ̀ nìkan làkọ́kọ́ àfáàtì ọkọ̀ wálé mi pé fọ́nì kìló nídìí késo owó sòndókù wọ́n ní fọ́nì kìló nídìí wọ́n wá wá sí ilé mi ìgbà tí mo kọ́kọ́ lọ sí dàǹgíwá ìgbà tí mo kọ́ lọ dàǹgíwá ṣíà nìkan mo kọ́kọ́ rà bẹ́ẹ̀ ìrìnà tv ìràn kankan bẹ́ẹ̀ ṣíà nìkan àti bẹ́ẹ̀ nìkan ló wà bẹ́ẹ̀ bàbá kọ̀ nìkan lọ́kọ́ wá wọ́n wọlé báyìí wọ́n wá wọlé wọn ní ẹsẹ̀ kó débi wọn níbẹ̀ wọn kí lẹ fẹ́ wọ́n wá jáde síta dọ́nà ni mo gbà wọ́n láàfà pé ilé kọ̀rọ̀ kún lóòótọ́ tẹ́nìkan bá ń sọ pé àwọn bàbá àtàrà ilé kọ̀rọ̀ nìkan láàfà ìwọ tó àwọn tí ń bẹ́ẹ̀ gbogbo tó ní èyí ó tán lójú rẹ̀ àwọn sì kọ́ ni wọ́n ní kó tán ọba tó ní wọ́n ní ó gbìjà wọn kí nìkan tí mo rí ilé kọ̀rọ̀ ni pé àwọn bàbá yẹn kì í ti pé wọ́n ṣiṣẹ́ lẹ̀ fáwọn ọmọ nìkan wọ́n fa àwọn ọmọ ṣiṣẹ́ ẹ wo núrù odidi èèyàn ẹ wo ẹ dákun má ní mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ bàbá ìṣàrà ọmọ yín àwọn tí kò sọ lójú yín ni inú mi dùn gan láti bàbá jínú ọlọmọdé bàbá mi afẹ nífẹ̀ẹ́ bó ṣe rí. mahabata wa nahima. nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àfáà náà ò tó tí wọ́n ń pera wọn kí ló burú nu pé mo ní ẹ̀gẹ́ ńlé tí n bá sì bẹ ìpò ẹ̀gẹ́ mi fún ẹran yín jẹ láàrin ọjọ́ méjì ẹran yín ò mọ dán ju àwọn ẹran tó kù lọ kò sí tó burú náà ó lè polówó rẹ̀ àgbọ̀ òyìnbó ni mo dún yẹ̀mùyẹ̀mù yẹn òwe ẹ̀gàn ni bàtàwọn Yorùbá ń bínú ara wọn ni wọ́n kòwé yẹn wọ́n ní aṣọ òbọ̀ ọmọ yẹn mọ́ ọmọ yẹn rìn òwò ọjà kí lè tẹ́ ìfọ̀kadà lé ọmọ yẹn bá bídà tí mo ní yẹ pé àwọn òwe kan bẹ àwọn òwe ẹ̀gàn ni àgbà òfìfo bàbá mufti ní gbàgbé o èmi ò ní kú báyìí èmi ò ní tètè kú o sọ ti wá kú àjàdí kò sí tó burú nù kéèyàn sọ pé báyìí lòun ṣe tó ohun tó bá tó ní ọmọ pera rẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà tí wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ tẹ̀wà yẹn ohun tí wọ́n tó ló ń pera wọn ọ̀pọ̀lọpọ̀ ni mo sọ ọ̀pọ̀lọpọ̀ ni o tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi wà bí tó fà á máa fà ní pé káàfà kan sọ pé báyìí lòun ṣe tó kí wọ́n wá jáde pé bẹ́ẹ̀ kọ́ ló tó nígbà tí wọ́n táwọn alùsùn náà sọ pé fìdáwò dá tí alimisiri àfàgbò ní mímọ̀ ní dárò kìtàbù tí wọ́n jáde pé àní aládìlá ohun tí ò bá dá mbẹ̀ ní ẹja yọ ó dáa tí wọ́n wá jáde bàbá láwọn lè dájú ìjà kọ gbòòlù ìlú ó sì wò wọ́n wá jáde pé dojú ìjà kọ èmi nìkan tó bá nígbẹ́ lóru káwárí náà. yá sẹ́yìdá Sakalaini. ká tó wọnú ẹ̀ wọnú àjà kó mbẹ́ ó sì kí ló ń jẹ. ó sì tẹ̀mẹ̀ ká ẹ̀nẹ̀tàn ó. Sunduku wọn wá ń jọ náà wọn ní kí ni mo fẹ́ mo wá sọ àwọn nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ náà ni mo ti wá o adẹ tuntun ra adídù mi àbá tó dóyè ò lárí dùn. wọ́n mọ́kọ́ ọmọ hinzi fi nufuzi azima. yóò máa ń sàlákì tó. lọ́jọ́ kó wọ́n ṣèbí lẹ́wọ̀. wọ́n sẹ́lì mú tẹ̀sílì mọ́. àgbàlagbà ó ti dìde wá ní. sẹ́lọ̀ ẹ̀lì wọ́n sẹ́lì mú tẹ̀sílì mọ́. ẹni máa ń gbowó oúnjẹ lẹ́nìkan la yọ̀ǹda. ẹ̀yẹ́ kò wọ́n. Asalimu tasilima, salo aliye, asalimu tasilima. Alike isi zikiruka. Yabe
دواه صلاة على النبي دواه صلاة على النبي دواه صلاة علي شرف على النبي دواه صلاة على النبي دواه نور القروي يا لما جبا على النبي دواه لما يكون سقيما إن الصلاة على النبي دواه mo tún gba 20 lọ́wọ́ jinnu ó di 40 balance wèrè tá a bá kan fẹ́ gbà nù. Ànábì mo ní mo fẹ́ gba odi lọ́wọ́ bàbá wọ́n wá fún mi ẹ fi 30 jù wọ́n lọ mi ìfẹ́ tẹ̀ tó kù. ẹ fi 30 jù wọ́n lọ. iná sọláta jinnu la bàbá jinnu àlìjẹ̀nù ọ̀rọ̀ tún wà lórí ẹ̀ gan àmọ́ kì í tó ni. ẹlòmí lè máa rò pé kí ló ń jẹ́ jinnu ńlá àbá ọ̀rọ̀ wà lórí ẹ̀ bàbá mi ṣe ọ̀rọ̀ wà lórí ẹ̀ bàbá àgbà ní kọ̀rọ̀ alẹ́ àmọ́ ní bàbá mi. alanabi yìí dàwárò. wálé mò ń bọ̀ wálé. àfọ adìẹ fẹ́ gba máìkì ni. jinnu ńlá àbí àlìjẹ̀nù nú èèyàn nú àlìjẹ̀nù àbá kí ni jẹ́ bẹ́ẹ̀ Allahumma salli ala. ẹ má wí kankan. ìwọ ló sọ sọ ẹgbẹ́ àlè sáré fò lọ́sọ̀dọ̀ àbájí náà kí àwọn èèyàn kó fa balẹ̀ jòkó àfáàdì tún bá sọ àdàlẹ́ ẹjọ́ wálé jẹ́ ẹyẹ́yẹ́ ó ní bàbá kan wálé òun á wá pé.